Ẹ̀yin ènìyàn lé èwo lẹ ṣe dáadáa la bá yín. Bí a ṣe gbọ́ o, wọ́n ní a gbọ́ good news o wípé Queen Naomi wọ́n fẹ́ bá Kábíyèsí jáde for the first time. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tẹ̀ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín, mo kí yín káàbọ̀ sórí gist tẹ̀ni. Ṣàlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́. Ṣé dáadáa ni mo bá yín? Orúkọ mi ni Máṣọ́lá. Mo kí yín púpọ̀ púpọ̀ púpọ̀. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè Nàìjíríà. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ subscribe so that ẹ má ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́la yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ti sọ fún Kábíyèsí wípé tí àwọn olórí bá ṣì wà nínú palace o, àwọn ò ní padà wá sínú palace. Nítorí ẹ̀ ni Kábíyèsí fi ń gbé ìgbésẹ̀ fún wọn kí gbogbo wọn kan fi kúrò kan lọ ra ilé so that ìyàwó wọn àti ọmọ wọn wọ́n lè padà wá sínú palace. So wọ́n ní àwọn àti Kábíyèsí wọn náà máa lọ sí function. Wọ́n ní yàtọ̀ sí yẹn, wọ́n ní Queen Naomi ń prepare fún birthday Tadenikawo èyí tí ó ń bọ̀ ní few days time. Wọ́n ní wọ́n wà ní Abuja right now tí wọ́n ṣe preparation. Ẹ̀yin èèyàn lé, èyí dùn mọ́ mi, inú mi dùn, ó múnú mi dùn, ó múnú mi dùn gan-an. Ẹ̀yin náà mọ̀ pé ó ti pẹ́ tá a ti rí Kábíyèsí àti Queen Naomi together. Ẹ̀yin èèyàn dẹ̀ mọ̀ wípé ó yẹ kí wọ́n ti ṣe birthday yẹn nítorí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú palace òun ni wọ́n fi hold birthday yìí. Ṣó ti yé yín? Nítorí pé wọ́n mọ àwọn tí ó wà nínú palace pẹ̀lú gbogbo ètò tó ń pa. Ẹ rántí pé recently la gbọ́ pé Mariam ń sọ pé òun fẹ́ sponsor birthday Tadenikawo tí Kábíyèsí fi bínú pé láyéláyé ẹ̀ kó má tún sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré lójú Kábíyèsí rí o láti mú Queen Naomi padà wá sí inú live wọn. Ẹ̀yin náà mọ̀ wípé wọ́n ja ogun ni pẹ̀lú àwọn olórí yìí, kì í ṣe nǹkan kékeré. Ẹ̀yin náà mọ ìgbà tá a ti ń rojọ́ yìí, a ti sọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bá ṣe máa ń wí ni. Àwọn ẹlòmíì gan ń bú wa ipá níṣẹ́. Àwọn ẹlòmíì ní pé àṣé nǹkan tá à ń tà jẹun nìyẹn. Èló lówó social media. Wọn ò dẹ̀ mọ̀ pé àwa yìí a nífẹ̀ẹ́ Queen Naomi ni, kì í ṣe torí owó. Ṣáwa ń gbowó lórí social media ni. Èló náà ń fún wa tó fẹ́ tó wa. Ṣùgbọ́n ìdùnnú wa ni pé kí Queen Naomi àti Kábíyèsí padà. Tí àwa ò bá rí i pé Queen Naomi àti Kábíyèsí padà, àwa ò ní dákẹ́. Àwa ò ní dákẹ́, iṣẹ́ tí Ọlọ́run gbé lé wa lọ́wọ́ nìyẹn. So right now ẹ̀yin èèyàn lé, inú mi dùn o. Torí pé mo tiẹ̀ tún gbọ́ pé lẹ́nu ijọ́ mẹ́ta yìí àwọn oúnjẹ alálùbáríkà ni Queen Naomi ń pèsè fún Kábíyèsí. Náà ń pèsè fún wọn. Inú mi dùn gan-an ni o, ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé lórí kí àwọn olórí lọ ra lé. Orí ẹ̀ ni Kábíyèsí wà wípé kí wọ́n lọ ra lé. Wípé àwọn fẹ́ kí wọ́n wà láàyè wọn. Pé torí àwọn fẹ́ kí ìyàwó àwọn padà wá sínú palace. Enough is enough. Ṣó ti yé yín? A dẹ̀ ti sọ gbogbo àwọn tó ra lé fún yín. Tóbi ti ra lé. Tèmítọ́pẹ́ ti ra lé. Dr. Elizabeth ti ra lé. The only person tí ò tí ra lé tó jẹ́ pé wọ́n ń ṣe back and front. Òun ni Ashley, Mariam àti olórí Ronke. But wọ́n ní Kábíyèsí ti ní kí agent lọ máa wálé fún wọn. Kábíyèsí ní àwọn ò fẹ́ kán gbénú pálásì. Wọ́n ní kán gbà lọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n ní torí àwọn fẹ́ fi iṣẹ́ ṣe lórí ìjọba táwọn jọba lé lórí. Lórí ọ̀rọ̀ àwọn ará ìlú. Àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí gbégbèsè láti jẹ ọba, láti mójútó ọ̀rọ̀ ará ìlú àwọn. Wọ́n nítorí pé wíwá sí pálásì àwọn obìnrin yìí kò fi àwọn lọ́kàn balẹ̀ rárá. So wọ́n nítorí ẹ̀, àwọn fẹ́ kí wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ kó máa gbé ọ̀tọ̀ọ̀tọ̀. So ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Dr. Elizabeth ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀
reunion Kábíyèsí àti Queen Naomi rí. Ṣùgbọ́n advice wa ò ní pé kí gbogbo àwọn olórí yìí kan lọ síta torí òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. So tán bá lọ gbéta, Kábíyèsí á lè mójú ráyè láti ṣe ìjọba àwọn ará ìlú èyí tí wọ́n ní kán ṣe. Then lẹ́yìn ìyẹn tí Kábíyèsí bá fẹ́ lọ rí àwọn olórí yìí, wọ́n á ní freedom láti lọ rí wọn. Kò ní sí pé ìjà ìtàn máa ń jà bí Mariam àti gbogbo wọn ṣe máa ń jà ní palace yẹn, kò ní sí yẹn mọ́. So first day tí Kábíyèsí yìí ó ní à ń look forward láti mú update ẹ̀ wá fún yín. Immediately tá a bá ti gbọ́, a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Gbogbo etí tó ń gbọ́ mi òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.